àsìkò rèé tó yẹ kí gbogbo wa tẹ́tí ká gbóhùn lẹ́nu akọni. Àsìkò rèé tó yẹ kí gbogbo àwọn ọmọ kóòtù òjíire ká panupọ̀. Àsìkò rèé tó yẹ kí gbogbo àwọn baba ńlá wa tó sì wà láyé tí wọ́n sì ń fi erúgbòrú tó ń fi èrìgì jóbi. Àsìkò rèé tó yẹ kán gbóhùn lẹ́nu àwọn ọmọ wọn. Àsìkò rèé tó yẹ kí lọ́ba lóyè kó dìde. Àsìkò rèé tí àwọn baba ńlá bàbá wa tó gbọ́dọ̀ dìde sọ̀rọ̀ sókè. Àsìkò rèé tí olówó ìlú gbọ́dọ̀ mọbi tó ń lọ. Àsìkò rèé tí ọ̀tọ̀kùn ìlú láti sọ̀rọ̀ sókè. Àsìkò rèé tí ọmọdé gbọ́dọ̀ mọbi tó ń lọ. Àsìkò rèé tí a gbọ́dọ̀ ṣíra wa létí ọ̀rọ̀ nítorí wípé ẹ̀yin bàbá náà lẹ́ni ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Nǹkan ẹyọ kan tí mo fẹ́ kí gbogbo yín gbọ́, mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣí àkíní káàkiri gbogbo ibi tẹ́ ẹ bá lè pín dé. Nǹkan tí mo fẹ́ kẹ́yìn ọmọ Odùduwà gbọ́, lóòótọ́ a lè rìn kórí ó má mì. Kò sí ní tá a lè ṣe tó lè táyé lọ́rùn. Níbi táwa bá ti ń sọ̀rọ̀ àwọn kan ò ní fẹ́. Àwọn kan ń pọmọ, wọ́n pè kan nínú wa, wọ́n pè wá lọ́dàlẹ̀. Àwọn kan lọ́dàlẹ̀ ni wá. Ọlọ́run lè ṣe àwọn kan sọ̀rọ̀ síta lórí gbogbo tó bá ń ṣe. Ọlọ́run dẹ̀ dá àwọn kan má tiẹ̀ sọ nǹkan kan, kọ́ tiẹ̀ má wí pé nǹkan báyìí láti ṣe lórí ọ̀rọ̀ movement Yorùbá. Àmọ́ nǹkan tí mo fẹ́ kó yé gbogbo ọmọ kóòtù òjíire báyìí ni wípé ǹjẹ́ ẹ rántí wípé olóyè Sunday Igboho oṣù keje tí olóyè Sunday Igboho tó ti wà nínú àhámọ́ rẹ̀ lọ́wọ́ Nigeria government and Kotonu government ẹ ṣèyẹn lérí. Lẹ́yìn tí olóyè ti wá wà nínú àhámọ́ yìí, ǹjẹ́ ẹ rántí ọmọ kóòtù òjíire tẹ̀mí ẹ̀ ti lọ nípasẹ̀ àwọn ọmọ Fúlàní? Ǹjẹ́ ẹ rántí àwọn ajínigbé? Ṣé ẹ rántí ẹni tó ti gbé ẹrù bẹ́ẹ̀? Ẹ má wò pé ẹ fẹ́ràn ẹni tó ń sọ̀rọ̀, àmọ́ tó ń jáde lẹ́nu rẹ̀ ní kẹ́ ẹ gbọ́. Ǹjẹ́ ẹ wò ó? Ǹjẹ́ ẹ mọye ẹ̀mí? Ǹjẹ́ ẹ mọye ẹ̀mí tó ti lọ nípasẹ̀ látìgbà tí olóyè tó ti wà nínú àhámọ́? Bẹ́ẹ̀ ni Ọlọ́run tọ́jú olóyè Adéyẹmọ sínú ibẹ̀ ni. Tọ́lọ́run ò bá tọ́jú àmọ́ tí ò bá ti ṣẹlẹ̀ dì sí. Àmọ́ ẹ wá gbọ́ o, ẹ̀yin ọba wa. Àwo ò nẹ́bẹ̀ láti bẹ̀ yín mọ́. Àwo ò sì ní bú yín gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire. A ní bú yín lábùmú, bẹ́ẹ̀ là ní gbé yín ṣépè. Àmọ́ ohun tó máa gbé yín ṣépè tó máa bú yín ó ti ń ṣẹlẹ̀ ẹ wò báyìí. Láti ìgbà tí olóyè Sunday Igboho ti lọ tí a dẹ̀ fi bẹ́ẹ̀ gbọ́ irú ẹ̀, ọba 13 ló ti kú títí di àárọ̀ ìní tí mo sọ fún yìí. Èní ni kíni? Èní ni 29 of January 2022 tí mo fi ohùn ilẹ̀. Àmọ́ kékulé kó wá gbọ́ kó sọ fún toko. Ẹ bá wa sọ fún àwọn bàbá tó jẹ́ ọ̀dàlẹ̀ àwọ̀ mọ́ ó. Torí mi ò lè pẹ́ nìkankan lọ́dàlẹ̀ torí mi ì mọṣẹ́ tọ́ba mi ì ṣe lábẹ́ tá a mọ̀. Mi ì dẹ̀ mọṣẹ́ tọ́ba mi ì ṣe lọ́nà tí ò dáa. Àmọ́ tèmi mọ̀ ni wípé oníkálukú wa máa jèrè ọwọ́ iṣẹ́ wa. Gbogbo àwa tá a wà nínú Yorùbá nation, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ agitator, tẹ́ ẹ jẹ́ Yorùbá presenter, tẹ́ ẹ sọ̀rọ̀ lórí kó lè dáa, àtẹni tó jẹ́ pé nítorí pé owó nǹkan tẹ́ ẹ máa jẹ ó lè fi join wa, Ọlọ́run á máa dáa. Kò mà sí nǹkan kan tó ń bò mọ́. Ilé ayé ti ṣe kíni? Ilé ayé ń ṣẹ̀jẹ̀. Kò sẹ́ni tó sunkún mọ́. Omi tó ń jáde lójú àwọn èèyàn sì omi ẹ̀jẹ̀ ni. Bẹ́ẹ̀ ni gbogbo wa la wá wò ó. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ, ọba bíi 13 sí 14 ló ti kú báyìí. Tí ò dẹ̀ sínú wípé ìmí inú wọn kọ́kọ́ ṣe ó kàn sùn kò jí ni. Nílẹ̀ kóòtù òjíire yìí náà ni. Nínú ilẹ̀ kóòtù òjíire yìí láti tún rí mi ìgbọ́rí níjọ́ aláyé ti dáyé. Ó ti wà nù tàn. Wọ́n mú ọba, wọ́n pa ọba pẹ̀lú èèyàn 3. Wọ́n tún sun ọba níná tó jóná tẹ eru. Ó jóná dí bí eru ni. Mi ìrírú ẹ̀rí láì ṣe pé a fẹ́ ṣàgùn. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹni tó bá wù kó gbọ́, ẹni tó bá wù kó lọ́rọ̀ ọ̀dẹ̀ làárẹ̀ ń sọ lẹ́nu.
àmọ́ ẹ máa mú kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ mi nítorí pé pípa tó ń pa wá yìí ò tí ì dáwọ́ dúró. Mo tún gbọ́ láàárọ̀ yìí wọ́n láwọn aláṣọ dúdú wọ́n náà ti tún wọlé. Mo tún gbọ́ láàárọ̀ yìí níbì kan ní ọ̀dọ̀ àwọn ará àlàjẹ kan wọ́n ní ẹnìkan ó fẹ́ ká èso jẹ lásán obìnrin wọ́n láwọn haúsá wọ́n gé orí ẹ̀ wọ́n ti sá lọ láàárọ̀ yìí ló ṣẹlẹ̀. ẹ̀yin ọmọ kóòtù òjìrè ẹ má fọwọ́ lẹ́rán. ìwọ tó o bá lóògùn òkì gbé fi ran ẹnìkejì ẹ lọ́wọ́ torí ò mẹ́ńtọ́ máa pa. ìwọ tó o bá lóògùn bọ́n tó dájú sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ó lè jábúrú ẹ. àṣìta àbọ̀ ò ní bà wá nítorí pé ìwọ tó o bá wá lóògùn òkì gbé tó o lóògùn bọ́n ìwọ náà dúró ń do pé má jẹ́ kán kẹ́ ẹ mú torí tó o bá lóògùn bọ́n tó o lóògùn àdá tó bá mú ẹ mọ́ kọ́nà wọn á yí ẹ lọ́rùn o. èmi ò tí ì rógun rú ẹ o àmọ́ o èmi wí tèmi o mo wí tèmi gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrè mo wí tèmi gẹ́gẹ́ bí láìṣe ọmọ àlè ilẹ̀ kóòtù òjìrè mo dẹ̀ wí tèmi gẹ́gẹ́ bí ẹni tá a bí ire mo tún wá wí tèmi nítorí wípé ilẹ̀ kóòtù òjìrè làwa ń jà fún àwa ń lọ a sì bọ̀ láyọ̀ àtàláfíà tí ò ní sí ewu. ṣe wá gbọ́ gbogbo ẹnikẹ́ni tó bá wá láàní délẹ̀ lérí ó ní òní bá wa débẹ̀ o. bẹ́ẹ̀ ni ikú ò dájọ́ àrùn ò mà dóṣù fẹ́ nìkankan ní tá a bá ṣe láyé ó lè rí oníkálukú kò sí ní tá a mú lọ o a mú nǹkankan wáyé a ní mú nǹkankan lọ. tó o bá kọ́lé ogún tó o ra mọ́tò ẹgbẹ̀fà tó o nílé lórí omi tó o ní pléènì tó ń fò lọ́tún tó ń fò lósì tó o ní adó òde nílé tó o fi gbogbo ilé wa góòdù tó jẹ́ pé kò sí latest motor tó jáde tó rà tó jẹ́ pé kò sí latest gold tó o gbé sọ́rùn wàláhì tàláhì sọ́bì láìla sí àwà àlìkíámọ̀ ló máa ṣe gbogbo ẹ o ló máa ṣe kíni àlùkíámọ̀ ló máa dájọ́ fẹ́ni tó bá mọ̀. àlùkíámọ̀ wa ló máa rìn ní oníkálukú wàláhì kò ń ṣèpè. àlùkíámọ̀ oníkálukú wa òun la fi máa mọ ibi tá à ń lọ òun la máa mọ ibi tá a máa dé sí nítorí pé ọmọ kóòtù òjìrè ò gbóòótọ́ ọ̀rọ̀ àmọ́ ìgbóòótọ́ ọ̀rọ̀ wa bó o bá kọ́lé ogún bí ṣe sọ kò sí tó mú lọ o. egungun yẹ̀pẹ̀ lásán lọmọ kóòtù òjìrè yẹ̀pẹ̀ lásán ni ẹ̀dá dá gbogbo wa ó mú wa nínú yẹ̀pẹ̀ ó dá wa ó sì dá wa bẹ́ẹ̀. mo wí tèmi o ẹ bá mi pín káàkiri àgbáyé.